Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá à ń gbọ́ ní ìsìn tó ń lọ lọ́wọ́ ò ní wípé kábíyèsí ẹ mọ̀ pé birthday kábíyèsí ó ń bọ̀ lọ́wọ́, ń kanlẹ̀kùn lọ́wọ́ ètò ń bọ̀ ní October. Wọ́n ní Queen Naomi ti take over responsibility birthday yẹn o. Wọ́n ní nǹkan tí Queen Naomi sọ fún kábíyèsí pé àwọn máa ṣe gbogbo preparation fún birthday kábíyèsí. Èèyàn lé èyí tó bá ṣe pàtàkì tí mo gbọ́ tí kábíyèsí sọ ni wípé ṣàmì pé ìgbà tí wọ́n gun orí ìtẹ́ ní 2015 ìgbà yẹn dẹ̀ ní wọn ò tí ì dàgbà tó yìí. Mo wólẹ̀ forí adé o kábíyèsí. So kábíyèsí ní àwọn fẹ́ jẹ́ kí gbogbo iṣẹ́ táwọn ti ṣe kí gbogbo ẹ̀ jẹ́ 50 èyí tó jẹ́ project tí wọ́n ti gbé ṣe gbogbo project wọ́n ti gbé ṣe wọ́n láwọn fẹ́ jẹ́ kó jẹ́ 50 so wọ́n wá fi mark birthday 50 years old wọn. Ẹ rí i pé nǹkan ńlá ò ní bàbá wa Erin ńlá ń dá lára. Kábíyèsí wọ́n tún sọ nínú ọ̀rọ̀ wọn wípé bá ṣe gbọ́ wípé ìgbà táwọn bá máa fi tán 50 o gbogbo àwọn project táwọn ti ṣe àwọn ti fẹ́ kó parí so that á wá jẹ́ pé 50 years wọn iṣẹ́ 50 project 50 ni wọ́n gbé ṣe. Ẹ rí pé yìí lágbára. Ẹ rí pé nǹkan Ọlọ́run really nífẹ̀ẹ́ kábíyèsí gan o. Ọlọ́run really nífẹ̀ẹ́ kábíyèsí gan. Ẹlòmíì wà tó yẹ pé kò tiẹ̀ ní project bóyá bíi 4. À ń sọ̀rọ̀ 50 projects. Kábíyèsí Ọlọ́run wà lẹ́yìn yín o. Ọlọ́run wà pẹ̀lú yín o. Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa wà pẹ̀lú yín ni. So ẹ̀yin èèyàn lé bí a ṣe sọ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n ti gbé gbogbo responsibility birthday wọn 50th birthday èyí tí ó ń pọ̀ ní October yìí wọ́n náà ti gbé lé Queen Naomi lọ́wọ́ wípé Queen Naomi ló máa represent everything ló máa organize everything ló máa represent àwọn pẹ̀lú gbogbo àwọn nǹkan tó bá ń ṣe. Ẹ̀yin èèyàn lé ẹ̀dẹ̀ mọ́ pé Queen Naomi mọ̀ bó ṣe ń plan event. So gist tá a gbọ́ ni ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí bàbá wa Erin ńlá wọ́n ní bí wọ́n ṣe hand over gbogbo preparation befitting birthday celebration wọn èyí tó ń bọ̀ ní October. Wọ́n ní wọ́n ṣe handle ẹ̀ fún Queen Naomi nìyẹn pé Queen Naomi ló máa organize ẹ̀ àwọn náà máa ṣe everything. Ẹ dẹ̀ mọ̀ pé a ti sọ fún yín wípé gbogbo àwọn event àti activity inú palace July yìí náà ni wọ́n máa take over tí wọ́n ní pé most of the event àwọn àti Dr. Elizabeth ni wọ́n máa ṣe kó tó di pé Queen Naomi sọ fún àwọn olórí ètò sọ fún Dr. Elizabeth pé àwọn kọ̀ọ̀kan làwọn máa pick pé kí wọ́n kó àwọn event tó bá fẹ́ kó fún wọn kan kó fún wọn pé táwọn bá fẹ́ mú tó bá ti jẹ́ pé kó tó di pé àwọn return sínú palace ni o. Pé tó bá jẹ́ pé bí Èkó àbí overseas àwọn lè ṣe bọ̀ tó bá jẹ́ pé within Nigeria pé àwọn ò ní lè ṣe pé torí safety àwọn. So but wọ́n ní táwọn bá ti return sínú
palace gangan àwọn á take over nǹkan tá a gbọ́ tí wọ́n ní Queen Naomi sọ nìyẹn èèyàn lé so preparation birthday kábíyèsí òun ni kábíyèsí so bí mo dẹ̀ ṣe ń sọ fún yín alleged ni gist yìí o rumor gist ni o so akànnì ká wá bá yín ká sọ fún yín ká dẹ̀ torchlight sí ni nǹkan tó dáa ni Queen Naomi fẹ́ ṣe nítorí pé àwọn náà ló yẹ kán ṣe everything tó jẹ́ pé ó jọ mọ́ organization birthday kábíyèsí nítorí pé àwọn ni first wife àwọn ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé wọ́n kùn palace ni kábíyèsí fi ní àyè láti máa ní kẹ́lòmíì ṣe so nǹkan tó tọ́ sí wọn ni wọ́n fẹ́ ṣe yẹn mo dẹ̀ mọ̀ wípé ní agbára ọlọ́run á fún wọn ṣe so I like this and inú mi ti ẹ̀dùn tó jẹ́ pé gbogbo nǹkan tí àwọn méjèèjì ń ṣe ó ń yọrí sí rere àti fún àǹfààní àwọn èèyàn wa tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì so ẹ̀yin èèyàn ṣókìlọ̀ bí oge mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé àkí ọmọdé àkí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétutù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist.